kábíyèsí ló lékún lọ́dún ọlọ́ta odò pẹ́pẹ́pẹ́ lòwú ń ṣàrọ̀. ọba adéyẹmí ọba adéyẹmí ọlọ́ta tìlú Ọ̀tà ọba dákunjẹ́ kọ́ba pẹ́ nígà. akásọ lórí irọ́ kábíyèsí ló lékún lọ́dún o ọlọ́ta ló lékún lọ́dún adéyẹmí kábírù pẹ́pẹ́pẹ́ lòwú ń ṣàrọ̀. ọba adéyẹmí ọba adéyẹmí ọlọ́ta tìlú Ọ̀tà ọba dákunjẹ́ kọ́ba pẹ́ nígà. kábíyèsí ló lékún lọ́dún o lámúrin ọpẹ́ wá. adéyẹmí kábírù máa ló lékún lọ́dún o lámúrin ọpẹ́ wá. every 20th of August lọ́jọ́ ayọ̀ tó ń bọ́ bá sáyé. kábíyèsí ló lékún lọ́dún ọlọ́ta odò pẹ́pẹ́pẹ́ lòwú ń ṣàrọ̀. ọba adéyẹmí ọba adéyẹmí ọlọ́ta tìlú Ọ̀tà ọba dákunjẹ́ kọ́ba pẹ́ nígà. akásọ lórí irọ́ kábíyèsí ló lékún lọ́dún o ọlọ́ta ló lékún lọ́dún adéyẹmí kábírù pẹ́pẹ́pẹ́ lòwú ń ṣàrọ̀. ọba adéyẹmí ọba adéyẹmí ọlọ́ta tìlú Ọ̀tà ọba dákunjẹ́ kọ́ba pẹ́ nígà. kábíyèsí ló lékún lọ́dún o lámúrin ọpẹ́ wá. adéyẹmí kábírù máa ló lékún lọ́dún o lámúrin ọpẹ́ wá. every 20th of August lọ́jọ́ ayọ̀ tó ń bọ́ bá sáyé.